Èmi yóò máa yìn ọ́ o bàbá. Bí ogún tilẹ̀ kọ́ ọlọ́tẹ̀ báyìí mi ká. Èmi yóò máa yìn ọ́ o bàbá. Ọlọ́run mímọ́ èmi ó máa yìn ọ́ lógo títí ayé mi Ọlọ́run alágbára. Òwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọba tó gbà mí làwọn máa fi fún ọ. Ọba tó kọlà ọwọ́ mi ìwọ ni ó máa gbéga lówùrọ̀ kùtùkùtù. Orí mi ló wà bá ọ. Orí yìí ni wọ́n máa yìn ọ́ lógo ní gbogbo ọ̀nà mi lójoojúmọ́ nígbà gbogbo. Awúwo má ṣe é gbé ọba gbìngbìn ní kìkì lẹ́gẹ̀. Àtọ́ba tẹlẹ̀ tó kójọba torí ẹni tí ó sún ọ ṣe. Bàbá tó gbà mí. Ìpín mi rèé o. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjẹ di wákàtí ọ̀wọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún wá rí oṣù tuntun. Òní ni ọjọ́ kìíní nínú oṣù kọkànlá ẹ̀rí ọdún yẹn tó ti ń tán lọ nìyẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ààbò rẹ̀ tó nípọn tó gbòòrò. Ó kù oṣù kan péré èyí tá a fi ṣe kíni tá a fi ṣe báyìí sí ọdún ẹ̀yà 2018 lórúkọ Jésù mi àti ńlá òjò làájá wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa a ó yìn Ọlọ́run nínú ayé wa Jésù Olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣe tá a nínú ẹ̀dùn ẹlẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa Ọlọ́run májẹ̀mú gba àyìn wa lájẹjẹ wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò já sọkún ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó dàpọ̀ mọ́ ayé wa àyìn lógo aṣẹ́lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa bàbá kan tìkà lẹ́yìn ilé ti gbẹ́bẹ̀ gbàrò yìí bàbá gbọ́ ọpẹ́ wa àwọn èèyàn títí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Olúwa náà rèé èyí tó jáde láti ẹnu ìyá àdúrà ìyá Abániṣe JP èyí tó máa wá ní ijọ́ mẹ́jọ mẹ́jọ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà bí èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n wà ní ìlú UK orúkọ Jésù a ò ní gbèrè tìjú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀rí àti agbára àdúrà tí àwọn èèyàn ń rí tí wọ́n ń pè wá orúkọ Jésù a ò ní gbèrè tìjú a ò ní dẹni ìtanù. Ohun Olúwa náà rèé lẹ́ẹ̀kan sí tó ń tẹnu ìyá ẹ̀rí Abániṣe ìyá àdúrà ẹ̀rí Abániṣe JP èyí tó láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú wọ́n láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní Nàìjíríà ń bí tí wọ́n sì ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n wà nílùú UK lórúkọ Jésù iléeṣẹ́ yìí kò ní di títì pa ọ̀fìyọ̀fẹ̀ èṣù ní báyìí a dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ àti atọ́kùn tí wọ́n ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà tó wọ́n ní kí ètò kó máa tẹ̀síwájú kó má dó orúkọ Jésù ayé yìí ò ní ṣe dá dúró orúkọ Jésù iṣẹ́ yìí ò ní ṣe dá dúró orúkọ Jésù ògo yìí kò ní ṣe dá dúró fún ẹnikẹ́ni Ọlọ́run máyẹ̀mú yóò bá mi dì í mú àti ìgbìmọ̀ àti atọ́kùn àti olùdarí àti olùgbésílẹ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà ní orúkọ Jésù nínú ayé rẹ̀ ní dẹni ìtanù nígbà bá dijọ́ ìgbéǹde pé ẹ ṣèyí fún Ọlọ́run omi òórí kò ní fọ̀ sí ọfà ayé ọ̀fẹ́ èṣù sí ní báyìí Ọlọ́run májẹ̀mú yóò dì í mú Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó wo ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tó ń pè mí fún ẹ̀bẹ̀ àdúrà fún ìkan tàbí ìkejì lórúkọ Jésù gbogbo àdúrà yín yóò gbà mo sì tún sọ lórí rẹ̀ báyìí pé tí ẹ bá fẹ́ pè mí ìyá àdúrà ẹ̀rí Abániṣe JP ẹ lè pè mí sórí tẹlifóònù nọ́mbà mi bí ẹ bá sì fẹ́ pè bí ẹ bá pè sí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà bákan náà nítorí wọ́n mọ̀ bọ́n ṣe lè kọ́ńtà sí wa débi pé ẹ̀yin náà lè mú tẹlifóònù nọ́mbà yẹn lórí móhùnmáwòrán tí a ń wò yìí tẹlifóònù nọ́mbà náà rèé ẹ ká mú pẹ́ẹ̀nì wa ṣé a ti mú un ẹ jẹ́ ká ní àkọsílẹ̀ rẹ̀ 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84
23:11 nígbà yẹn náà jù báyẹn lọ. Orúkọ Jésù àní gbèrè tìjú. Ẹ jẹ́ ká gbé bíbélì wá lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run náà nìyẹn. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o, ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. Ẹ jẹ́ ká máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣé bíbélì yẹn ṣe wà yẹn? Mọ́mì mi dádì, tí ayé máa fi tán bẹ́ẹ̀ láà máa tú. Ohun tá a bá sì tú lénìí lórí ètò kan tàbí lórí ẹsẹ̀ kan, ẹ jẹ́ nǹkan kan la máa tú ní ọ̀la. Bíbélì kún púpọ̀, ó péye. Ẹ jẹ́ ká gbé bíbélì wá nínú ọ̀rọ̀ Ọlọ́run tí èmi àti fẹ́ ṣe àṣàrò rẹ̀ ní ọ̀sán yìí, tí a fẹ́ fi gba àdúrà, tí a fẹ́ fi yan àdúrà, tí a fẹ́ fi béèrè ohun tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbé bíbélì wá. Mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ mo fẹ́ sọ ní ọ̀sán yìí tí a fẹ́ lọ nínú ẹ̀ láti lọ kà, láti lọ wò. Ẹ̀rí, kò sí ẹni tí Ọlọ́run kì í bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣé èmi àti tiẹ̀ ń ka bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ sí bí? Ṣé Ọlọ́run ti rán wa ṣáàṣì já ń jẹ bí? Ṣé iṣẹ́ tọ́lọ́run rán wa là ń jẹ́ àbí à ń jí iṣẹ́ ara wa? Ẹ̀rí, ẹ ó wò pé ìbéèrè yìí ó pọ̀, àbò ṣe iyebíye, àbò tóbi. Ẹ̀rí, iléeṣẹ́ ìbílẹ̀ rédíò, ìgbékalẹ̀ tiwọn, iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fún Ọlọ́run yẹn, ní ṣe fún Ọlọ́run nípasẹ̀ pé mo fẹ́ ṣèyí fún Ọlọ́run. Ṣé ẹ̀yin náà ní tẹ́ ẹ fẹ́ ṣe fún Ọlọ́run, mọ́mì àti dádì? Ṣé Ọlọ́run tẹ̀ ń kọ́ yín àbó tẹ̀ ń bá yín sọ̀rọ̀? Ǹjẹ́ ọ̀rọ̀ tó ń bá wa sọ, ǹjẹ́ àmúwò àbá àmúyẹ àbá àmúlò gan? Ẹ kú ẹ̀pọ̀ ọ̀rẹ́ pé sí mẹ́ta, ṣé àmúlò, ṣé àmúyẹ àbá ń ṣe àṣàrò rẹ̀? Dádì àti mọ́mì, ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ ká wò ní ọ̀sán yìí nínú bíbélì wa, ọ̀rọ̀ Nátánì ni àti Dáfídì. Ọ̀rọ̀ Nátánì àti Dáfídì, Olúwa ló sọ fún Nátánì pé wá lọ bá Dáfídì, òun fẹ́ rán sí ọ̀dọ̀ rẹ̀. Nátánì kò bẹ̀rù láti lọ kojú ẹ̀ torí pé Dáfídì jẹ́ ọba. Ẹ̀rí, ṣé ìránṣẹ́ Ọlọ́run mìíràn, ṣé iṣẹ́ ara wọn ni wọ́n lọ jẹ́ fún ọba ní àkókò yìí ni àbí iṣẹ́ ikùn wọn? Ṣé iṣẹ́ ikùn wọn ni wọ́n lọ jẹ́ fún ọba ni àbí iṣẹ́ wọn ó jẹ àti wọn ó mu nípa òkèlè? Iṣẹ́ tí wọ́n sì lè jẹ́ fún ọba, ṣé nísinsìnyí àbí ní ìgbàanì, ṣé bákan náà lórí níbí? Ó ń béèrè ní ọwọ́ wa, àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run. Lóòótọ́ àti òdodo, ìránṣẹ́ Ọlọ́run kò sí ẹni tí ò lè wọlé lọ jíṣẹ́ fún. Kódà ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ tó mọ̀ pé òun ní ìjìnlẹ̀ lọ́wọ́, mọ̀ pé bẹ́ẹ̀ ni, ǹjẹ́ ó lè wọlé lọ sọ fún ènìyàn? Ṣé ó lè lọ láyọ̀, ṣó lè bọ̀ láyọ̀ ní àkókò yìí? Ṣó lè lọ láyọ̀, ṣó lè bọ̀ ní àkókò yìí? Ǹjẹ́ bó bá ti ń lọ tó kúrò nílé ẹni tí wọ́n rán sí, ǹjẹ́ òun ní lọ fi kú pa ní ojú ọ̀nà bí? Nítorí pé báyà ó sọ òdodo tàbí ohun tó yìnyín tó sì sọ ní tòótọ́, tó sì jẹ́ pé ó bá ọba àbí ẹni tó ní kó lọ jíṣẹ́ fún tó bá wí ní tòótọ́. Ṣé ó lè múrí délé ṣá? Ṣé ó lè wà láàyè gan ni mò ń wí ní àkókò tí wà yìí? Nátánì kò bẹ̀rù láti lọ jíṣẹ́ fún Dáfídì nítorí pé Olúwa ló rán sí i. Olúwa rán náà lọ sílé Dáfídì pé kó lọ sọ fún un pé ní ìlú kan, dádì àti mọ́mì, ní ìlú kan òun fẹ́ sọ ọ̀rọ̀ àwọn ènìyàn méjì ní ibẹ̀. Ẹnìkan jẹ́ ọlọ́rọ̀, ẹnìkan sì jẹ́ tálíkà pátápátá. Dádì mọ́mì, ọlọ́rọ̀ yìí ní ohun ọ̀sìn tó pọ̀ dáradára. Ó ní ọ̀pọ̀ àgùntàn, ó sì ní ọ̀pọ̀ màálù ní tòótọ́. Ṣùgbọ́n tálíkà yìí ó ní ọmọ kékeré àgùntàn kan. Káwo ohun tó ń bẹ nínú ayé nísinsìnyí, dádì mọ́mì, káwo ohun tó ń bẹ nínú ayé ní àkókò yìí. Ṣé ọlọ́rọ̀ ṣé ó fẹ́ tún dá dúró pé òun ní tó ni? Ṣé tálíkà náà fẹ́ sọ pé òun fẹ́ sún síwájú ni? Ǹjẹ́ orí ọ̀fẹ́ wà fún tálíkà láti sún síwájú lájú àwọn ọlọ́rọ̀ bí? Ṣé orí ọ̀fẹ́ wà fún tálíkà láti sún síwájú lójú àwọn ọlọ́rọ̀ ní àkókò yìí? Ǹjẹ́ ọlọ́rọ̀ ti ràn tálíkà lọ́wọ́ bí?
ǹjẹ́ ọlọ́rọ̀ wò ó sùsù pé kí n bá tálíkà yìí lọ́wọ́ sókè òun náà má dàbí pé yóò di ọlọ́rọ̀ náà ní àwa wà ní ipò kan náà ṣé kí wọ́n rò ní àkókò yìí. Jẹ́ ká béèrè yẹn lọ́wọ́ ara wa nínú ara wa lórí pé ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé bó ṣe rí ní àkókò ní ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ní àkókò yìí. Àlejò kan wá ó wá ọlọ́rìí wá ṣùgbọ́n tálíkà yìí pẹ̀lú ọ̀kan ṣoṣo àgùntàn tó ní kékeré tó ti rà ó máa tọ́jú rẹ̀ ó máa ṣe gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ kódà nínú omi tó gbé sínú àgọ́ fún àgùntàn yìí ọlọ́rọ̀ tálíkà yà sì máa ṣe kíni a máa mu níbẹ̀ ìgbà mìíràn ó lè gbé sí ìgbáyà rẹ̀ torí pé kíni ó ṣe bí igbákejì ó ń tọ́ pẹ̀lú àwọn ọmọ tó bí tálíkà yìí ń tọ́ pẹ̀lú àwọn ọmọ tó bí. Dádì mọ́mì ṣé bó ṣe wà ní ìgbàanì ṣó lè ṣẹlẹ̀ ní ìgbà yìí ṣé n tó tiẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣe ojú tó ń ṣẹlẹ̀ ní ìgbàanì lọ bí? Ìbéèrè ni mò ń béèrè ní ọkàn mi àti ẹ̀yin. Ṣé tálíkà ṣó lè dé ilé ọlọ́rọ̀ kó sì mú ohun tó wù ú nínú ayé àwà yìí? Àgùntàn yóò kéré ní tòótọ́ ṣùgbọ́n gbogbo bí ó ṣe ń ṣe ìtọ́jú rẹ̀ ó ń ṣe ìtọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí pé ó mọ̀ pé yóò padà pọ̀ tó bá yá. Ẹni tó dẹ̀ ní èyí tó pọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ màálù àti àgùntàn mo mọ̀ wípé lẹ́yìn àgùntàn àwọn àgbò oríṣiríṣi yóò wà ní ibẹ̀. Àlejò àrèbà àlejò oró kan ó dé bá ọlọ́rọ̀ yìí ẹ̀rí kò wá fẹ́ mú nínú gbogbo ọ̀rọ̀ tó nìní kò fẹ́ mú nínú àgùntàn àti àwọn màálù tiẹ̀ kò fẹ́ mú rárá oró kan tẹni tó nìní iná ló tún lọ mú ó dẹ̀ pa ó sì ṣe kíni ó fi ṣàlejò fún àlejò rẹ̀ tó bá ní àlejò. Mò ń béèrè nínú ọkàn èmi àti ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ ṣé ẹni tó ní nísinsìnyí ṣó fẹ́ tí ò ní kó níní ṣé ẹni tí ò ní lọ́wọ́lọ́wọ́ yìí ṣó fẹ́ kí ẹni tó ní gan kó wà láàyè? Ṣé ẹ rí pé òpin ayé ti dé ìrọ̀lẹ́ ayé débi alẹ́ ayé àwọn gbákejì wa máa níwàlẹ̀ àṣírí láwàá yìí mò ń wò ó lọ́wọ́lọ́wọ́ àti bí mo ṣe ń wo ìtàn àti ìṣẹ̀ṣe tó ń ṣẹlẹ̀ ní ayé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìrọ̀lẹ́ ayé mọ́ torí ilẹ̀ ti ṣú tán àkàrún sì ń rí ìmọ́lẹ̀ ni. Nígbà tí ènìyàn bá ṣe báyìí ní ìgbà tètè kọ́ṣe tí wọ́n ti kọ́lẹ̀ nínú Bíbélì ẹ̀gbọ́n báwo ni ò ṣe ní máa ṣẹlẹ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí ṣé ọlọ́rọ̀ ṣé tálíkà lè kù gìrì wọlé ọlọ́rọ̀ kó ní ohun tó ń fẹ́ nìyí ṣé ọlọ́rọ̀ lè fún ẹ̀rí? Nátánì wá béèrè yìí lọ́wọ́ Dáfídì wá dáhùn pé ọ̀dájú pátápátá aláìní àánú ni nítorí pé kíni ẹni yẹn yẹ fún ikú ó yẹ kú ni ẹ̀rí ó ní ikú ló yẹ kí ìránṣẹ́ yẹn tí ó ṣe ọlọ́rọ̀ yẹn kó ṣe kíni kó kú òwe ní. Tí a bá wò Second Samuel ẹ jẹ́ ká wò wé Second Samuel ẹ jẹ́ ká bá wa ṣe Second Samuel 12 ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ tí mo ń sọ nínú rẹ̀ níbẹ̀ 1-6 ló sọ nípa ọ̀rọ̀ yìí Second Samuel 12 1-6 ló sọ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ wípé òwe ni ọ̀rọ̀ yìí sí Dáfídì tí a bá kà títí dé òpin Second Samuel 12 yẹn a ó rí àwọn iṣẹ́ tí Dáfídì gan ṣe nínú ẹ̀ a ó rí ohun tó lò àti ohun tó fi ṣe kíni tó fi ṣe ọ̀dájú mo mọ̀ wípé ọ̀rọ̀ yìí wọ́n fi pọ̀ òwe létí ẹ̀ ni ṣùgbọ́n ṣó yẹ fún ẹni tó ti ní kó sì tún gba ẹni tí ò ní kó gba tiẹ̀ mọ́ tiẹ̀ bí? Dádì mọ́mì lórúkọ Jésù wò ní fi wá jayé ẹ̀rí ìdájọ́ àti ọ̀rọ̀ tó sọ pé ẹni yẹn yẹ fún ikú wọ́n ní kúkú ní yókùn torí pé kí ni ẹni kò ní àánú ṣùgbọ́n tá a bá wo 12 yìí títí dòpin a ó rí tí David gan dánwò ń bẹ ṣùgbọ́n àti tí mo ń sọ yìí 1-6 péré ni ṣùgbọ́n tí a bá kà á dé ilẹ̀ ìránṣẹ́ yẹn náà ṣe kí ni ó kọ́ bọ̀ nǹkan la lórúkọ Jésù èṣù àti ẹ̀ṣẹ̀
kò ní kọ́wọ́ wa bọ́ tó lè fa ikú òjijì wọnú ayé wa. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, ẹ mọ ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa rọ̀ mí ní ọrọ̀ rẹ̀. Ọba àwọn ọba rọ̀ mí ní ọrọ̀ rẹ̀. Tó o bá rọ̀ mí ní ọrọ̀ rẹ̀ tí í ṣojú kòkòrò tó lè mú ìparun wọnú ayé mi, Ọlọ́run mú kúrò nínú ojú mi. Ó yá rọ̀ mí ní ọrọ̀ rẹ̀, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa rọ̀ mí ní ọrọ̀ rẹ̀. Gbogbo ohun tó lè mú ojú kòkòrò wọnú ayé mi, ṣùgbọ́n tó fa ikú òjijì wọnú ayé mi, ní wákàtí ọ̀wọ̀ yìí, bàbá mú kúrò, ọmọ mú kúrò. Gbogbo tí fa wàhálà ìdààmú sínú ojú ènìyàn láti ṣe ojú kòkòrò, láti jẹ́ pé téèyàn bá ní tí ìfìkàn lọ́rùn tó ti lè fa ikú wọnú ayé yẹn, ní orúkọ Jésù, mọ́ àti bàbá tó ń wò lọ́wọ́lọ́wọ́, ọ̀tá àti kẹ̀yàdílé wọn ò ní tà fún ayé yín. Mo ní wọn ò ní tà fún ayé yín. Ṣé mọ̀ pé èṣù alárekérekè ni? Ṣùgbọ́n agbára tí àwọn ènìyàn máa ń lò lé ara wọn lórí láti ètè kọ́ṣe nìyẹn. A lọ sọ fún Ọlọ́run, ẹ mú ọba tó pọ̀ nípa àti agbára. Ta lẹni náà tó lè wò pé ìgbésí ayé tèmi náà fi ṣọlá òun ò lò mọ́tò òun ni. Ọlọ́run májẹ̀mú. Ta lẹni náà ta ti arobìnrin mú jáde tó lè ní ìgbésí àti ìṣológo tèmi gan òun ò tún lò mọ́ ìgbà tòun ni. Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ̀, torí ìránṣẹ́ máa lo agbára àti ipò lò lé atálíkà ìlórí ni. Ẹ mọ́ gbà mí, ọba àwọn ọba gbà mí. Gbogbo ẹnikẹ́ni ọ̀kọ̀ọ̀kan Ọlọ́run lo agbára àti ìṣẹ̀dá tó ní lọ́wọ́ láti fi lè jẹ mí níyà. Ọlọ́run májẹ̀mú yá gbàgbára lọ́wọ́ rẹ̀, gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, gbogbo ẹnikẹ́ni tá a tara obìnrin jáde tó lè lóhun ó lo agbára lẹ́yìn ìṣẹ̀dá tó wò lọ́wọ́lọ́wọ́ yìí, tó lóhun ó lo ipò tàbí agbára tó ní láti lè fi jẹ yín níyà, láti lè ṣe yín lọ́ṣẹ́, láti lè fi ṣe yín níkà, láti lè bì yín jẹ́, ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú, bàbá gbàgbà lọ́wọ́ ẹ̀, ọmọ gbàgbà lọ́wọ́ ẹ̀, ẹ̀mọ́ gbàgbà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run májẹ̀mú, ó yá gbé mi orí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run. A sọ fún ni, ayé ń fi ara wọn jẹ́ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run gbà mí, ayé tèmi ń gbé wáyìí tó fún mi láyé kan tí mo wà yìí, torí a ò mọ̀ bóyá a lè wá mi ṣùgbọ́n ayé kan tẹ́ wà yìí. Ọlọ́run májẹ̀mú já ayé mi gbà kúrò lọ́wọ́ ẹni tó lo ayé mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹnikẹ́ni tó lè lo ògo ayé mi, òun ó tún lò mọ́tò òun ni. Ọlọ́run já ayé mi gbà mí lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa já ayé mi gbà lọ́wọ́ ẹni tó lóun ó lo ògo àti ìṣẹ̀dá ayé mi, tó lóun ó tún lò mọ́tò òun. Ọlọ́run májẹ̀mú, já ayé mi gbà, bàbá jágbà, ọmọ jágbà, ẹ̀mí jágbà. Ọlọ́run àwọn ọlọ́run o, Ọlọ́run yóò já ayé yín gbà lẹ́yìn lọ́wọ́. Gbogbo ẹ̀mí tí máa já ògo èèyàn gbà tí máa lò mọ́ tiẹ̀, ní orúkọ Jésù ò ní rí ògo yín lò mọ́. Ògo yín rè ní orúkọ Jésù yẹ ẹ máa bẹ̀rẹ̀ sí lò ó. Gẹ́gẹ́ tó kù kìtì ìpọ̀jù fún Ọlọ́run láti yà yín lẹ́nu, mọ́mì dáàdì mi. Kìtì ìpọ̀jù fún Ọlọ́run láti dùn yín nínú, láti jọ yín lójú. Lórúkọ Jésù Olúwa yóò gbé lójú kọ́dún èkó tó parí. Ògo àti ìṣerere yín tí máa nínú ọdún èkó ní gbèrò yóò pọ̀ sílẹ̀ fún yín. Ẹ ó rí ògo yín lò, ẹ ó sì rí lò pẹ́ títí. Bẹ́ẹ̀ ni rèé, Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run ni, èmi bá tó gbé nínú àwọn ọ̀run, Olúwa ràn mí lọ́wọ́. Ẹ rí pé ọdún ètí òní ní ọjọ́ kìíní nínú oṣù kọkànlá. Nígbà tí ọba yáde ti fùrùfùrù ní ìsìn, òun náà ti lọ ní àwọn bọ́ sínú Dìsẹ́mbà. Ọlọ́run ràn mí lọ́wọ́. Ọba àwọn ọba ràn mí lọ́wọ́. Ọdún yóò gbọdọ̀ lọ mọ́ mi lọ́wọ́. Ìṣelógo àti ìṣerere tí mo bèrè ní January, ọdún yóò gbọdọ̀ lọ, mo gbọdọ̀ gbogbo náà kó parí, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú o, ìṣelógo àti ìṣerere mi, Ọlọ́run kọ́ni kó tó parí, ó yá gbà fún mi, bàbá gbà fún mi, ọmọ gbà fún mi. Ọlọ́run májẹ̀mú lá o, ògo tí mo bèrè ní January yẹn, ní orúkọ Jésù kò gbọdọ̀ lọ. Mo gbọdọ̀ gbọ́ ògo mi ní, mo gbọdọ̀ gba ìṣerere mi ní, ògo mi o kò gbọdọ̀ di àpínlẹ̀. Olúwa gbà fún mi, bàbá gbà fún mi, ọmọ gbà fún mi, ẹ̀mọ́ gbà fún mi. Ọlọ́run májẹ̀mú yóò gbògo yín lẹ́yìn lọ́wọ́. Mọ́mì dáàdì ẹ gbàgbọ́ ọdún yìí ti lọ, kò lè lọ́mọ yín lọ́wọ́. Ó gbọ́dọ̀ fi ògo yín lẹ́yìn lọ́wọ́, torí pé kíni májẹ̀mú tẹ́ ẹ sọ Ọlọ́run pé ẹ gbà ní January yẹn, ẹ ó gbà kọ́dún kó tó parí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run. Abájọ tí ìwọ Tímótì
First Timothy tó náà tún sọ ní ààrẹ First Timothy 6:7 ẹ̀yọ́ òun náà tún sọ̀rọ̀ nípa ohun tí mo fi sọ̀rọ̀ yẹn ẹ̀rí nípasẹ̀ Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ọlọ́run kì í dẹ́ gbé rúdurùdu kì í gbé rúdurùdu bàbá dáadáa ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run má yẹ̀ mú ẹnikẹ́ni tí a tara obìnrin bí ìṣológo àti ìhàn ayé àwọn ọmọ mi tí ń bẹ lọ́wọ́ ọ̀tá ilé àtọ̀tá ìdílé bàbá tàbí ìdílé ìyá. Ọlọ́run ò mo rán oníṣẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ìṣeré ìṣelógo àwọn ọmọ mi lọ́wọ́ ìdílé ìyá ìdílé bàbá wọn. Ọlọ́run gbà á wọn lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú ìdílé àwọn ọmọ mi nílé bàbá nílé ìyá ní orúkọ Jésù ìṣelógo wọn gbà fún wọn mọ́mì dáàdì ìṣelógo ayé àwọn ọmọ yín Ọlọ́run má jẹ̀mú yóò gbà lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹgbẹ́ òsì fùrùfùrù ní ìsìn ní òtújọ́ tán. Ọlọ́run má jẹ̀mú ohun tó wù mí tí mo fẹ́ ṣe nínú ayé yìí tí mo fẹ́ ṣe tí mo dá má jẹ̀mú pé mo fẹ́ ṣe nínú ọdún yìí. Ọlọ́run o ọ̀nà wo ni màá rìn ọ̀nà wo ni màá tọ̀ ọ̀nà wo ló gbọ́dọ̀ tọ̀ fún mi láti jẹ́ pé kí ni kí ògo náà kó tẹ̀ mí lọ́kọ́dún kó tó pé Ọlọ́run dá ẹsẹ̀ mi lé gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo tí wọ́n ṣe ètí ògo mi èsì ẹ̀dá mi tí ó fi tàn tí ògo náà tí ó fi bú jáde tí mo béèrè ní ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí Olúwa má jẹ̀mú Olúwa kó gbà á fún mi bàbá kó gba tí náà lé lọ́wọ́ Ọlọ́run àwọn Ọlọ́run mo ní kó gbà á fún yín bàbá gbà á fún yín ọmọ gbà á fún yín ẹ̀mọ́ gbà á fún yín Ọlọ́run má jẹ̀mú o Ọlọ́run yóò gbà á fún yín. Abájọ tí ìwé First Timothy 6:7 tó sọ pé a kò mú nǹkan kan wá sí inú ayé yìí bẹ́ẹ̀ a kì yóò mú kankan lọ. A ò mú nǹkan kan wá orúkọ kan tí a wá sáyé yàtọ̀ sí pé a wá pẹ̀lú ibi inú tá a ti wá inú náà la ó tún padà sí inú tá a jáde yẹn inú ilẹ̀ náà la ó tún padà sí. Ẹ̀rí ohun tó lè ṣìkejì ara wa yàtọ̀ sí ibi tá a gbé wá sáyé òun náà ni aṣọ tí wọ́n bò wá láṣìírí níbo la wá ń gbé ilé ayé lọ níbo la ó ti máa lo ipò àti agbálẹ̀ ènìyàn lórí. Ó dà kí yóò mú nǹkan kan sí inú ọ̀run nítorí pé kí ni kò sí ohun tá a wá sí inú ayé yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn alágbára ń lo agbára ẹgbọ́n ṣé wọn máa lò ní ìlú tẹ́ ń gbé ni ṣé wọn máa lò lórílẹ̀‐èdè tí wà ní ṣé wọn máa lò ní ibùgbé rẹ ni. Ọlọ́run la sọ fún gbogbo alágbára ayé tí wọ́n ń pera wọn ní alágbára inú ayé yìí Ọlọ́run tí wọ́n sì ń lo agbára wọn lé mi lórí gbogbo agbára ìdílé tó ń lo agbára rẹ̀ lé ayé mi tó ní kì í ṣe ojú ayé òun lèmi ò ṣe rere kì í ṣe ojú ayé òun lèmi ò ti dá Ọlọ́run má jẹ̀mú Olúwa fọ̀rọ̀ mi jọ́ lójú gbogbo òṣèlógo mi lójú ẹ̀mí rẹ̀ ó yá kó wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo ọ̀tá ìdílé gbogbo èpè ìdílé tó ní wọn ò ní ṣe lójú ẹ̀mí òun gbogbo ènìyàn bí tó lóun ò ní bọ̀ òun ò ní gbà wípé òun ò ní rọ́nà lọ lórí ayé mi lórí ìwà ayé mi tó lẹ́ẹ̀ní rọ́nà tàbí àwọn ọmọ yẹn mọ́mì dáàdì ní orúkọ Jésù Ọlọ́run yóò pín nípa gbogbo tó fẹ́ ṣàlàyé lórí ẹ yóò gbèrè tìjú ni mo ní yóò gbèrè tìjú lójú ẹ̀mí rẹ̀ tó lé àwọn ọmọ òní lọ́rọ̀nà lọ yẹn lórúkọ Jésù wọn ọ̀rọ̀ náà lọ wọn ò pè wá jẹun ní orúkọ Jésù òògùn àwọn ọmọ yẹn yóò tàn lójú ẹ̀mí ẹni yóò sì tàn lójú ẹ̀mí gbogbo ẹni tó pè é lálágbára ìdílé tó lè lọ lé agbára ayé rẹ̀ láti máa fi da ayé yín láàmú mọ́mì dáàdì ní orúkọ Jésù yóò gbèrè tìjú ni Ọlọ́run yóò gbèrè tìjú ó yá kẹ́ ẹ rọ́nà lọ mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ ògo yóò hàn nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Á lọ sọ fún Ọlọ́run gbogbo ẹni tí wọn ò lépa ayé rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi fún ibi gbogbo ẹni tí wọn ò ro irú ayé rẹ̀ tó ń ro irú ayé mi tó níṣẹ́ ọdún yìí bó ṣe tún lọ nínú rẹ̀ pé ṣé ọdún yìí náà ṣe yóò sì tó parí wípé òun ò ní lágbára lórí rẹ̀ láti pín ẹ̀mí rẹ̀ nípa lórúkọ Jésù òun Ọlọ́run fi ṣètùtù December yìí torí pé wọ́n ráyè rẹ̀ lò gbogbo agbára kágbára tó ń lò ayé yín lóyún yẹn ní orúkọ Jésù ló ajó gbèrè tìjú ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù gbogbo ọ̀tá ìdílé bàbá ìdílé ìyá tó lẹ́ẹ̀ní rọ́nà lọ
wọ́n pé December yìí ni lòun yóò pín nípa ni lòun yóò gbẹ̀mí yẹn ní orúkọ Jésù. Olúwa yóò gbèrè tìjú, bàbá yóò gbèrè tìjú, ọmọ tí yóò gbèrè tìjú, ẹ̀mọ́ yóò gbèrè tìjú. Wà á gbẹ́dọ̀ tí First Timothy tó sọ fún wa pé a kò mú nǹkan kan wá sínú ayé yìí, bẹ́ẹ̀ ni a kì yóò mú nǹkan kan lọ. Kí ló dé tó ń lépa ayé ẹ̀ kiri tó lò ní rọ́nà lọ? Ní orúkọ Jésù, bàbá yóò gbèrè tìjú, ọmọ yóò gbèrè tìjú, ẹ̀mọ́ yóò gbèrè tìjú. Mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ, ògo yóò tànú ayé yín, yóò tàn títí dòpin ayé yín ni, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àlọ́ tó sọ fún ọ̀run, ẹ sọ fọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọdún yìí ò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́, ó ṣe pàtàkì mọ́ mi. Ọdún yìí má jẹ́ ó lọ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run. Ohun tó yẹ mí ya yé mi, èyí tó fi mọ̀ pé Ọlọ́run mo gbàdúrà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo sì rí pàṣẹ àdúrà nínú ayé mi tí àwọn ènìyàn lè bá mi jáde ọpẹ́ ní ìparí ọdún ní orúkọ Jésù. Ó yá jó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ ayọ̀lá, ó yá jó ṣẹlẹ̀ ní ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ó ṣẹlẹ̀ nínú ayé mi, nínú ayé yẹn, èyí tó fi mọ̀ pé ìbẹ̀rẹ̀ ọdún yìí ẹ gbàdúrà ẹ sì pàṣẹ rẹ̀ tí àwọn èèyàn bá ń jáde ọpẹ́ ní ìparí ọdún ní orúkọ Jésù. Bàbá kó fi sínú ayé yín, ọmọ kó fi sínú ayé yín, ẹ̀mọ́ kó fi sínú ayé yín. Ọlọ́run má jẹ̀mú ó yá o ìtànná ògo yín, èyí tó ń kú, èyí tó ń sùn, èyí tó wà ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá kó bẹ̀rẹ̀ sí máa sáré. Ìtànná ògo yín kó tàn tí dòpin ayé yín ni, bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó yan Ọlọ́run Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Ẹ̀rí láti January lẹ́lòmíì ti ń ṣe kíni ló ti ń tọ́jú àìsàn, ló ti ń tọ́jú àìsàn láti bí ọdún bíi márùn lẹ́lòmíì ti ń tọ́jú àìsàn. A lọ sọ fún Ọlọ́run òpin ọdún yìí ni fi ṣòpin ayé mi. Ọlọ́run má jẹ̀mú ogun àìsàn tó da ayé mi láàmú yẹn, òpin ọdún yìí ni ó fi ṣòpin rẹ̀. Àìsàn ò gbọ́dọ̀ bá mi wọnú ọdún tuntun èyí 2019 ní ò gbọ́dọ̀ fi náwó lórí àìsàn mẹ́gbàá bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o, mi ò gbọ́dọ̀ ṣàìsàn mọ́, mọ́mí ẹ̀ ní ṣàìsàn mọ́, dáàdì mi ẹ̀ ní ṣàìsàn mọ́, àǹtí mi ẹ̀ ní ṣàìsàn mọ́, brọ́dà mi ẹ̀ ní ṣàìsàn mọ́. Gbogbo àìsàn tó bá yẹn rìn ìrìn àjò láti ọjọ́ tó ti pẹ́ yẹn, lónìí ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá mú kúrò, bàbá mú kúrò. Ọlọ́run má jẹ̀mú o, ó yá wọnú àgọ́ ara yẹn lọ. Mo rán sínú àgọ́ ara náà torí tẹ́ḿpìlì Ọlọ́run kì í dìbàjẹ́. Mo sọ tẹ́ḿpìlì náà, mo sọ sínú àgọ́ ara ìránṣẹ́ yìí. Gbogbo ogun àìsàn, bóyá gbogbo ọ̀rọ̀ wà, bóyá nínú ogun ara yẹn, bóyá nínú egun ló wà ní, bóyá nínú ẹ̀jẹ̀ ni, bóyá nínú omi ara ni, bóyá nínú iṣan ni, bóyá nínú ẹran yẹn, gbogbo ogun àìsàn ètí olórúkọ yẹn tẹ́ ẹni wọn ní wọn wọ́kọ̀ rẹ̀ wọn ò rí tó ń gbẹ̀yìn lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Mọ́ ìdáyìn ogun ẹ̀sẹ̀ yẹn ó ti di ìfibú, bàbá fi bú, ọmọ fi bú, ẹ̀mọ́ fi bú lórúkọ Jésù. Gbogbo ogun àìsàn tí ò gbọ́, tí Ọlọ́run ò ní gbòhùn ò ní gbà nínú ayé yẹn ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ́ mo ya mú kúrò, ẹ̀ ní fi ẹ̀sán lólé ayé yín. Ṣé ẹ̀rẹ́ 2019 tẹ́ ń wo yẹn ara pípé àti àlàáfíà lẹ́fì lólé ayé, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Wọ́n mi tó ń wò mí ẹ wá sọ pé lórí ọmọ netí ó yẹ ká ẹ tábìmọ ọdọọdún ni wọ́n sọ pé ẹbí ẹja sọ fọ́lọ́run ó yẹ fọwọ́ lé inú yẹn. Ọlọ́run má jẹ̀mú mo sọ inú yìí, mo sọ di àbíyè ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo tí òjò gbomi dúró yẹn, èyí tó sọ inú yín di ajere tó ń jomi dànù, Ọlọ́run má jẹ̀mú o, ó yá wọ inú yẹn lọ. Tá a bá rí ohun tó yẹ fún àtúnṣe nínú ikùn yìí, èyí tí ò jẹ́ kó dúró níbẹ̀, èyí tí ò jẹ́ kí ọlá ẹ̀ kó sọ ní ibẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, Ọlọ́run má jẹ̀mú mo rán ọ níṣẹ́ sínú ikùn yẹn. Ó yá lọ tún ikùn yẹn ṣe, iṣan bẹ̀ ló gbà túnṣe ní. Ọlọ́run bá mi tún ṣe, ara bẹ̀ ló gbà túnṣe ní. Ọlọ́run bá mi tún ṣe, ikùn yẹn gan ló gbà túnṣe ní. Ó yá bá mi tún ṣe, ilé ọmọ yẹn ló gbà túnṣe ní. Ó yá lọ tún ilé ọmọ yẹn ṣe, bó ti wù kó kéré tí ò fẹ́ gbọ́mọ. Ọlọ́run má jẹ̀mú ó mú fẹ́ lásìkò tó yẹ kó gbọ́mọ. Ọlọ́run àwọn ọlọ́run ó yá lọ gbọ́mọ dúró. Ìwọ ogun àbíkú yìí ní wákàtí ọ̀wọ̀ yìí lórí ìránṣẹ́ tó ń wò mí yìí, ó tún bàbí kú mọ̀, mo lábíyè ní tiẹ̀ lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mọ́. Gbogbo ẹni tó sọ ìgbésí ayé rẹ di ìgbésí àbíkú tí wọ́n sọ pé ọmọ tó ti bí yẹn ó tún ti kú ní orúkọ Jésù. Ìpinnu yẹn kò tún jẹ́ ìpinnu rẹ mọ́. Ọlọ́run àwọn ọlọ́run ó yá gbọ́ Olúwa, ìwọ arábìnrin yìí ohun tó bẹ ní ìgbáyà rẹ yẹn wọ́n fi fún ọmọ ni ní orúkọ Jésù. Gbogbo àbíkú ò tún gbúrò rẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù.
á tún lọ sọ fún Ọlọ́run. Ẹja sọ fún Ọlọ́run. Ẹ̀rí dádì tó ń wò mí yẹn wọ́n lógun àìsàn orókùn ní tàwọn orókùn yìí gbọ́rọ̀ Olúwa dádì ẹ fọkàn orókùn yẹn ẹ fọwọ́ yín lé ẹja sọ fún Ọlọ́run gbogbo ẹsẹ̀ mi tó dàbí ohun gbógun àìsàn yìí orókùn yìí tó ń gbọ̀n yẹn èyí tí ò fẹ́ ṣe rìn yẹn tẹ́wádìí fi gírìn tàbí rírìn lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ò rán oníṣẹ́ sínú àgọ́ ara bàbá yìí gbogbo tó ní àtúnṣe ó yẹ bá mi tún ṣe Ọlọ́run tún ṣe bàbá tún ṣe ọmọ tún ṣe ẹ̀mọ́ tún ṣe nínú àgọ́ ara màmá yìí nínú ẹsẹ̀ wọn yẹn tí wọ́n ní ń gbọ̀n yẹn tí wọ́n ní òun kò ṣe é rìn yẹn ní orúkọ Jésù kí ló ń jẹ́ irin sìkẹta kí ló ń jẹ́ igi sìkẹta Ọlọ́run ó yẹ wọ ẹnu egungun yẹn lọ ó rán oníṣẹ́ sínú egungun yẹn ó yá tún egungun yìí ṣe ó yá tún tò ó yá ohun tó ṣe ọba àwọn ọba tó ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo wàhálà ìdààmú tó ń bẹ nínú ẹsẹ̀ yẹn ogun àìlérìn tó ń bẹ nínú ẹsẹ̀ yẹn iṣan tó kọ̀ tí ò fẹ́ máa jẹ́ kó ṣe rìn mọ́ ní orúkọ Jésù bí iṣan náà bá ti gan ní wákàtí ọ̀wọ̀ yìí mo fẹ́ kí iṣan yẹn kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run iṣan yìí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run iṣan tó gan tí ò fẹ́ ṣe rìn yẹn ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù Kristi mo pa á láṣẹ ni torí ọmọ aláṣẹ ni mo jẹ́ ní iwájú rẹ̀ iṣan tí ò fẹ́ kẹ́sẹ̀ yẹn kó ṣe rìn iṣan tí ò fẹ́ kí ẹ̀yìn rẹ̀ kó ṣe rìn ní orúkọ Jésù ìwọ ẹ̀yìn yìí ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá gbogbo ibi tí ò ṣe rìn nínú ẹsẹ̀ yẹn mọ́mì dáàdì gbogbo ibi tí ò ṣe rìn nínú ẹsẹ̀ yẹn gbogbo ibi tí ò ṣe rìn tó ń ròyìn lẹ́yìn kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí mọ́mì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run májẹ̀mú ò níbo ni ọ̀rọ̀ yẹn kù sí níbo ló kù sí níbo ni ọ̀rọ̀ yẹn kù sí níbo ló ń dùn yín yẹn ọyẹ gbọ́wọ́lé Ọlọ́run rìn lọ́wọ́lọ́wọ́ bàbá rìn lọ́wọ́lọ́wọ́ ọmọ rìn lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí máa rìn lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú mo yẹ fáyà ibẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí mo ní ẹ fáyà ibẹ̀ gbogbo bí tí àìsàn wà nínú àgọ́ ara yẹn ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yẹ gbà kúrò ó yẹ gbà kúrò kí ló ń jẹ́ àìsàn mami dáàdì ẹ̀ ní fi àìsàn lórí ayé yín kí ló ń jẹ́ àìsàn ní orúkọ Jésù mo pa á láṣẹ ìwọ àìsàn gbọ́rọ̀ Olúwa nínú àgọ́ ara ìránṣẹ́ yìí ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo àìsàn tí olùkọ yẹn àtẹ̀tọ́ lórúkọ tí wọ́n fi ń sórí ògùn ní orúkọ Jésù kò ní báyìí wọnú ọdún tó tún wọn mo pa á láṣẹ ni kò gbọ́dọ̀ báyìí wọnú ọdún tuntun ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá kó máa bọ́ọ̀rù dẹ̀dẹ̀ lọ Jésù kó máa bọ́ọ̀rù dẹ̀dẹ̀ lọ ogun tó bọ́ọ̀rù dẹ̀dẹ̀ wọlé kó máa bọ́ọ̀rù dẹ̀dẹ̀ lọ tó bá jẹ́ pé òru dẹ̀dẹ̀ ni wọ́n fi tọ́ fà ìbànújẹ́ yìí sí ayé mọ́mì dáàdì ní orúkọ Jésù ó yá kó bọ́ọ̀rù náà kúrò ní orúkọ Jésù mo pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ogun náà nínú àgọ́ ara yín èyí tó ń rìn káàkiri yóò wù níbìkan lónìí yóò tún ro níbìkan lọ́la àgọ́ ara yín kì í ṣe fún bẹ́ẹ̀ mọ́ mo pa láṣẹ ní orúkọ Jésù yá kó dàwátì níbẹ̀ mo ní ó dàwátì níbẹ̀ Ọlọ́run ìpè adé orí àti ìtẹ̀dómi mo fi ń bó ogun ẹ̀sán yẹn wí ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù ẹ ò ní fi ẹ̀sán lórí ayé yín má dàdí mo ní fi ẹ̀sán lórí ayé yín gbogbo ẹ̀sán tí olórúkọ àtẹ̀tọ́ lórúkọ tó ń bá ìfẹ́ra yẹn tó sọ yẹn lóògùn wípé ẹ̀ bá lóògùn ẹ̀ ní sùn pé tẹ̀ ẹ̀ bá lóògùn ẹ̀ ní lè sùn kí ló jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ̀ mọ́ ó yá tún àgọ́ yín ṣe ìsara yín kó gbọ́ ọ̀tún ẹ̀jẹ̀ ara yín kó gbọ́ ọ̀tún omi ara yín kó gbọ́ ọ̀tún ẹ̀jẹ̀ ara yín kó gbọ́ ọ̀tún iṣan ara yín kó gbọ́ ọ̀tún ẹran ara yín kó gbọ́ ọ̀tún egun ara yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa wo egungun ara ìránṣẹ́ yìí gbogbo ogun ẹ̀sán yẹn ní orúkọ Jésù yẹ kó o dì fìbú kí wọ́n má gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì dáàdì tó ń wò mí ní orúkọ Jésù oṣù yìí ní ó jẹ́ òpin oṣù àìsàn yẹn nínú ayé yín December yẹn ẹ fò fáyọ̀ torí pé kí ẹ fi àlàáfíà àtàrà tó pé ẹ fi wọnú ọdún yìí ẹ ó sì la ọdún yìí ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run dáàdì ẹ sọ ìwé lẹ fẹ́ gbà láti ọdún yìí lórúkọ Jésù Ọlọ́run lè gbà fún yín ẹja sọ fọlọ́run ẹ̀yin ẹ kọ lẹ́tà síwájú yín lọ́wọ́lọ́wọ́ yẹn tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn ó yẹ kọ́ ó yẹ máa kọ́ ó yẹ máa kọ́ èmi ò kàn fi àṣẹ sí ni ẹ lè mọ̀ pé ọmọ aláṣẹ mo jẹ́ ohun tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ohun tẹ́ ẹ fẹ́ gangan ó yẹ kọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ó yẹ máa sọ ẹ máa kọ́lẹ̀ ẹ jẹ́ kí lẹ́tà yẹn
oríṣi nǹkan mẹ́ta ọ̀tọ̀ ẹ béèrè ẹ̀ lọ́wọ́ ọlọ́run pé kọ́dún èkó tó parí ẹ fẹ́ kọ́dún kó ṣe fún yín ẹ mọ̀ pé agbára ọlọ́run wà síbẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò ṣe fún yín. ẹ ti kọ ìkíní, dáàdì mi ẹ ti kọ ìkejì, ṣé ẹ ti kọ ìkẹta, mọ́mì mi ẹ ti kọ bẹ́ẹ̀, àǹtí mi ẹ ti kọ bẹ́ẹ̀, brọ́dà mi ẹ ti kọ, òye ẹja sọ fọlọ́run lórí ntẹ́ ìbèrè lórí ìkọ àkọ́kọ́ yẹn ní orúkọ Jésù ọlọ́run kó rìn ìkọjá rẹ̀. Mo fẹ́ lọ́run kó dùn yín nínú kó yíyà yín ní orúkọ Jésù Olúwa kó jẹ́wọ́ agbára rẹ̀. Bàbá jẹ́wọ́ agbára rẹ̀ lórí ìránṣẹ́bìnrin yìí lórí lẹ́tà àkọ́kọ́ yẹn ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ nítorí pé wọ́n ní ọlọ́run ọba tí òye púpọ̀ ẹ̀kọ́ ẹ̀sà ìbàjẹ́ ni ọ́ ó yẹ lórí lẹ́tà àkọ́kọ́ yẹn Olúwa dá wọn lóhùn, bàbá dá wọn lóhùn, ọmọ dá wọn lóhùn, bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Lórí ẹlẹ́ẹ̀kejì mọ́mì ẹja sọ fọlọ́run èmi àti ẹja sọ fún ogun ẹ̀tì tó ń wá lórí rẹ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹja bá wí ogun ẹ̀tì lórí lẹ́tà ẹlẹ́ẹ̀kejì yìí lórí ọ̀rọ̀ kejì tí ẹ kọ yẹn gbogbo ogun ẹ̀tì lórí rẹ yẹn ó ti tó gẹ́ ọlọ́run mú ẹ̀tì kúrò ó yẹ fọwọ́ rẹ bọ̀ ẹja sọ fọlọ́run orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù lórí ẹlẹ́ẹ̀kejì lẹ́tà yẹn ní orúkọ Jésù ọwọ́ ẹ̀tì tó wà níbẹ̀ ó yá fọwọ́ rẹ sí, ó yá fọwọ́ rẹ sí, bàbá fọwọ́ rẹ sí, ọmọ fọwọ́ rẹ sí, ẹ̀mọ́ fọwọ́ rẹ sí, bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Lórí ẹlẹ́ẹ̀kẹta ẹjá lọ sọ fọlọ́run ẹ̀yọ́ ẹjá sọ fọlọ́run ẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára ó ní bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe láṣẹ pé ó ti ń ṣe fún àwọn ìlú òun ṣe láṣẹ pé lórí ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ mi ọlọ́run ó yá ṣe láṣẹ pé gbogbo ẹni tó ń lérò pé ò ní ṣe láṣẹ pé ó yá fi jọ wọn lójú jẹ́wọ́ pé ọlọ́run Olúwa dá wọn lò ó yá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù lórí ẹlẹ́ẹ̀kẹta lẹ́tà yẹn èyí tí wọ́n náà ò ní ṣe ó yá fi ọ̀rọ̀ ìránṣẹ́ yẹn ó yá fi wọn lójú ó yá fi yà wọ́n lẹ́nu ó yá fi dùn wọ́n nínú ó yá o gbogbo ọ̀rọ̀ tó gbà ṣe èyí tí ó gbà jọ ọ̀tá lójú èyí tí ó gbà jọ ọ̀tá lẹ́nu ó jẹ́ pé ọ̀tá máa kọ yọ ìyanu lẹ̀ pé àgbà tó dá ìránṣẹ́ lóhùn ní orúkọ Jésù yá fi dùn nínú ó yá ta ló fẹ́ lò fún lórí rẹ̀ wípé tí wọ́n ní yóò kò ní ṣeéṣe yẹn ṣùgbọ́n tí ọlọ́run ó jẹ́ ó ṣeéṣe ta ló fẹ́ lò fún lẹ́tà ìkẹta yẹn ọlọ́run má jẹ̀mú níbo ló wà o ọlọ́run má jẹ̀mú o ó yá lọ fàwòrán ìránṣẹ́ ìhàn ó yá jẹ́ ó pè fún un re ó yá jẹ́ ó ràn lọ́wọ́ ó yá jẹ́ ó lè ṣe Olúwa jẹ́ ó lè ṣe lórí lẹ́tà yẹn ọkàn yóò balẹ̀ Olúwa kó fàṣẹ dá yín lò mọ́mì dádì Olúwa yóò lè ọ̀rọ̀ yóò dayọ̀ Olúwa yóò fàṣẹ yín lò bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A lọ tó sọ fún ọlọ́run a lọ sọ fún ọlọ́run tó fàṣẹ sí gbogbo ẹ̀ lápapọ̀ ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run gbogbo ẹ̀mí tó ń mọ̀ ògo mi ó ṣe pàtàkì dáàdì mi àǹtí mi ẹ̀mí kan wọ́n yẹ pé nígbà tí ògo bá ti fẹ́ hàn báyìí ni yóò ti mọ̀ yóò máa fọ̀rọ̀ wọ́rọ̀ tàbí kó jẹ́ pé ìyẹn tó jẹ mọ́ wọ́n wà máa ṣàkiri pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní orúkọ gbogbo ẹni tó mọ́nítọ̀ ìrìn àjò rẹ̀ sọ ẹ̀mí tó mọ́nítọ̀ ògo mi tó mọ́nítọ̀ rere mi ní orúkọ Jésù bá mi bùfọ́jú lu ẹgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo ẹni tó mọ́nítọ̀ wọ́n tó mọ́nítọ̀ ògo mi tó mọ́nítọ̀ ṣeré mi tí wọ́n mọ́nítọ̀ rẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run bá bùfọ́jú lu bàbá bùfọ́jú lu ọmọ bùfọ́jú lu ẹ̀mọ́ bùfọ́jú lu orúkọ Jésù ya jẹ́ kí tèmi kò borí rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Olúwa kó fi àṣẹ dá yín lò lórí gbogbo ìbéèrè lẹ́tà wa ní orúkọ yá fàṣẹ dá wa lò ọba àwọn bá fàṣẹ dá wa lò akọ̀mọ́tìkà lẹ́yìn fàṣẹ dá wa lò ọlẹ́tí báyọ̀ gbàdọ̀ yóò fàṣẹ dá wa lò àwọn yàn títí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ̀mí Olúwa ní kí n sọ fún ìwọ bàbá àtàwọn tẹ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ ó pẹ́ ní ìjọ mẹ́jọ ká tó òró kọ̀ọ̀kan síwájú ètò yìí torí pé kí ni òyìnbó á lò títí di òpin ọdún yìí èyí tí àbọ̀ Ọlọ́run tó dájú tó gbòòrò èyí tí ó bò wá èyí tí ọwọ́ àwọn ẹ̀kẹ́ ní tí òfin ní ká wa ó ní ká béèrè fún ní ìjọba ìjẹ́jẹ́ ká tọ́jú òróró kọ̀ọ̀kan ní ọwọ́ láti fi lè pàdé ètò yìí torí a fẹ́ gbàdúrà torí a ṣe fẹ́ lo oṣù títí wọ December yẹn ó dandan kémi àti yín ká ṣe kíni kárí ògo wa mú jáde kúrò níbẹ̀ torí pé kíni kò gbọdọ̀ gbé ògo wa lọ a gbọdọ̀ rí mú jáde Olúwa ní ká mú òróró kọ̀ọ̀kan ká fi pàdé ètò yìí ní ìjọba ìjẹ́jẹ́ ká ro òróró góyà kọ̀ọ̀kan ẹ jẹ́ ká rà á ẹ̀mí ló ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ pé ká rà á ó ká mú lọ́wọ́ ó pé ká fi pàdé òun lórúkọ Jésù àárí ọwọ́ Ọlọ́run mo láàrí ọwọ́ Ọlọ́run yóò wọ ẹnu ayé wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù. á lọ tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa ránà sí mi olùdókòrò aláàánú Olúwa ránà mọ́mì kan ló ń wò mí nídìí aláàánú
aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ó yẹ kọ́lọ́run kó rán sínú ayé yín ẹ yà sọ fún Ọlọ́run Olúwa aláàánú sí mi ọ̀rọ̀ aláàánú sí mi ọmọ aláàánú sí mi aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún ènìyàn lọ Olúwa rán sí mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run májò aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ bàbá kó rán sí ọmọ kó rán sí ọmọ kó rán sí níbi tí a ti ń retí olóore aláàánú yẹn ní orúkọ Jésù ẹ̀bọ́rọ̀ pàdé ẹ̀bọ́ aláàánú pàdé olóore aláàánú ńlá ò ní orúkọ Jésù ó yẹ kó rán sí kó fi lé yín lọ́wọ́ ẹ̀rù lóore ẹ̀rọ àánú gbà bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ó ní bí ìpín mi bá burú o sọ́dà yọ fún mi o olórin kan ló kọ́ bẹ́ẹ̀ ìwọ tó sọ máa nà dolómi tì ọba tó sọ mára dolómi dúdùn yóò sọ mára yín dúdùn má wò ó pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí mára ayé gbọ́dọ̀ dùn wọ́n ọdún ni ó gbọ́dọ̀ dùn Ọlọ́run má jẹ̀mọ́ mára ayé mi èmi ò mọ mára yín ẹ̀yin lẹ mọ mára yẹn ẹ lọ sórísun ẹ jẹ́ ká lọ sórísun mára yẹn Ọlọ́run má jẹ̀mọ́ mo lọ sórísun mára mi ohun tó bà mí nínú jẹ́ ohun tó bà lọ́kàn jẹ́ ohun tí mò ń rí gangan ohun tí mò ń gbọ́ gangan ohun tí mò ń fi ara mi gbà tó jẹ́ ìbànújẹ́ sínú àgọ́ ara mi tó jẹ́ ìbànújẹ́ jẹ́ sínú ọkàn mi Ọlọ́run má jẹ̀mú olólọ́kan ọba bàbá mi lórí ti ìjòyè ẹ mọ̀ pé ọkàn egungun ó lè sọdẹ̀ràn tí ó rọ̀ fún yín Ọlọ́run má jẹ̀mú gbogbo máa yé yín wákàtí ọ̀wọ̀ àti mọ́ra tèmi náà kó Olúwa kó sọ di dídùn ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo mára yé yín tẹ́ ẹ̀ ń rò tí inú yín bàjẹ́ tẹ́mi kalẹ̀ ní dojúmọ́ tẹ́mi kalẹ̀ ní ẹ̀kọ́ lórúkọ Jésù máa yẹn gbúrò rẹ̀ mọ́ mọ́mì dáàdì ẹ̀ gbàgbọ́ òun ní mára yín lórúkọ Jésù ẹ̀ ò tún gbúrò rẹ̀ mọ́ gbogbo ṣíṣe máa nínú ayé yín lórí ayé àwọn ọmọ yẹn èyí tó ń bà yín lọ́kàn jẹ́ lórí ayé ọkọ yín èyí tó ń bà yín lọ́kàn jẹ́ dáàdì lórí ayé aya yín èyí tó ń bà yín lọ́kàn jẹ́ tó ń fi yín ṣe bẹ́ẹ̀ ó fi yín lọ ìgbà yẹn ní orúkọ Jésù mára yẹn ẹ̀ ò tún gbúrò rẹ̀ mọ́ lórúkọ Jésù Ọlọ́run tó ní ọkọ tó ní tìjòyè Olúwa kó rọ̀ fún yín bàbá kó rọ̀ fún yín ọmọ kó rọ̀ fún yín lórí ọ̀rọ̀ ọmọ yẹn Ọlọ́run yóò rọ̀ kí ló ń jẹ́ wàhálà ní orúkọ Jésù kò ní fún yín wàhálà mọ́ ọkàn yóò bẹ̀rẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ayérayé Ọlọ́run yanu lórí àwọn àdúrà wa ní orúkọ Jésù yà kó fún yín ní àkànbalẹ̀ bàbá kó fún yín ní àkànbalẹ̀ nítorí yẹn ayé kó lóra kó fi fún yín mọ́mì dáàdì ọkàn yín yóò mọ̀ balẹ̀ ẹ ò ní dààmú ẹ ní fi wàhálà lo ilé ayé yín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù à ń lọ sí ibi iṣẹ́ bíbélì náà nìyẹn bíbélì yẹn kúkù ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ kí náà ẹni tá a bèrè ohun tá a ti ń gbọ́ láti January náà ni mo sọ̀rọ̀ nípa Jésù bí tó ti wọ̀ adẹ́sàn níbo la rí mo sì tún sọ̀rọ̀ nípa ipò Sáfátì nìkan ló wà ní ìlú yẹn nígbà náà ṣùgbọ́n nípa pé opó yẹn rí àánú gbà ni mọ́mì tó jẹ́ opó dáàdì mi tó jẹ́ opó ẹ̀yin náà rà àánú gbà opó yẹn mọ̀ rí àánú gbà ni kì í ṣòro nìkan ní ìlú Sáfátì ní àná ẹ̀ rí pé òun nìkan ni wọ́n sọ nípa rẹ̀ opó Sáfátì yẹn rí àánú gbà lọ́wọ́ Èlíjà bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ó ti jẹ́ pé òun àtọmọ kan tó bí pé káwọn jẹ fún kékeré táwọn jẹ káwọn sì lọ pé kí ni òjò gán ti pọ̀ sọ síbẹ̀ bẹ̀ kó ló bóró rẹ̀ kọ̀ bá máa ọ̀rọ̀ tí yóò jẹ́ kó ló bóró rẹ̀ kó bá máa ní ìgbà yóò jẹ́ kí ìkòkò yẹ fún rẹ̀ kó ṣe kí ni kó ṣòfò kò ní jẹ́ tí náà kó ṣòfò fún mi bẹ́ẹ̀ ni kó ló bóró rẹ̀ yìí ò ní bẹ́ torí pé kí ni iṣẹ́ tí a ti mọ̀mọ̀ yín yẹn lórúkọ Jésù kò ní dá kódà kò ní fẹ́ dá ẹ ní wọ́n kí ni wọ́n fẹ́ dá lọ ẹ ó máa lọ lórúkọ Jésù kò ní tán fún yín Ọlọ́run tó mú kó ló bóró ọkọ Sáfátì tó mú di tó kún tó sọ gbogbo gbèsè nì tí gbèsè nì tán tó tún bẹ̀rẹ̀ sí tó máa yáwọn èèyàn lówó ó lè ṣe ohun tó lè ṣe ní lórúkọ Jésù Olúwa yóò wọnú iye tí náà kó ló bóró yóò ní gbẹ torí pé kí ni ẹ̀ṣẹ̀ aláìní ní ohun tó dára ohun rere tó yẹ yé lórúkọ Jésù ọlá jẹ̀mú fún yín torí pé kí ni ẹ̀ ò ní ráre mo sọ̀rọ̀ nípa ọkọ Sáfátì yẹn níbo la ti rí ka tí wò lè níjà lọ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá nínú rẹ̀ mo sọ̀rọ̀ nípa Lọ́ọ̀tì mo sọ ọ̀rọ̀ nípa Lọ́ọ̀tì ní bíbélì náà ni bó ti jẹ́ pé àwọn ọmọ rẹ̀ tó padà mú ọkọ̀ ẹ̀ṣẹ̀ bó jẹ́ pé àwọn áńgẹ́lì ọkùnrin méjì tí Olúwa rán sí ìlú Lọ́ọ̀tì ní ìgbà náà
ní Sódómù àti Gòmórà táwọn ò ṣe ìwà gbé yẹn, ṣùgbọ́n àwọn aráàlú yẹn pẹ̀lú ìwà kúkú tó ti máa yé wọn lára wọ́n tún fẹ́ ṣe pẹ̀lú àwọn áńgẹ́lì yìí. Ọlọ́run ló ní káwọn áńgẹ́lì jẹ́ áńgẹ́lì òtítọ́ àti òdodo. Ó jẹ́ pé wọ́n ṣe fẹ́ jẹ́ ilẹ̀kùn, síbẹ̀síbẹ̀ ó bu ìfọ́jú lù wọ́n. Mú orí ọmọ táwọn áńgẹ́lì fi jáde tí wọ́n sì mú lọ́sì àti àwọn ọmọ rẹ̀ méjèèjì kò rẹ̀ wọ́n pé ṣe kíni wọ́n kò ní ìlú torí pé kíni àwọn fẹ́ pa bẹ̀rún ní. Níbo ni mo sọ tá a bá ti gbẹ̀yí àti jẹ Bíbélì náà nìyẹn. Níbo lọ̀rọ̀ yìí wà? Níbo ni fásitì tó wà? Orí kí ló wà gan? Ta ló kọ́ ní wọn? Sábẹ́lì ni àbí Máàkì àbí Máàtù? Ẹ jẹ́ ká wò ó. Bá ti dáhùn fún ìbéèrè yìí, mọ́mì dáàdì àjẹmọ́nú Bíbélì yẹn ni. Ó jẹ́ pé èèyàn méjì ló ti jẹ ní àárín ọdún yìí. Ṣé tí ọdún yóò parí àní pé mẹ́ta àní pé mẹ́fà bí kò yẹ kó rí bẹ́ẹ̀? Lórúkọ Jésù àwọn ní gbèrè tìjú. Àwọn kún kó fún wa sì ń kó fún wa pé ká máa fún àwọn ènìyàn wa. Tó bá jẹ́ pé ó jẹ mọ́ kó máa fún wa lówó, àwọn ò fún wa nítorí pé kí ni àwọn fẹ́ ṣe fún Ọlọ́run ni. Ẹ rí i pé ìránṣẹ́kùnrin yìí tí Nátánì tó lọ báyìí ìyẹn tó lọ bá Dèdì láti lọ sọ fún ẹ̀ pé ọlọ́rọ̀ yìí ṣe kí ni òun náà ṣiṣẹ́ èṣù tẹ̀ fún tálíkà yẹn, ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó kó sínú Dáfídì pé Dáfídì lòun ó sọ gbogbo nǹkan tó gbà ní òun yóò sọ di ìlọ́po mẹ́rin. Ẹ̀rí ó wá padà di ọlọ́rọ̀, ó sọ di ìlọ́po mẹ́rin fún tálíkà yẹn. Gbogbo ohun tó gbà ó jẹ́ pé oró kan gbà lọ́wọ́ rẹ̀ Dáfídì wá di ìlọ́po mẹ́rin, ṣùgbọ́n ó sọ pé ọ̀dájú ènìyàn ni irú ènìyàn báyìí. Ó ní agbo màálù, ó ní agbo àgùntàn tó jẹ́ pé tó á ní oró kan ìlú ló tún lọ mú. Ó ní ọ̀dájú ni ó yẹ fún ikú. Lórúkọ Jésù ayé yín, iṣẹ́ yín, ọ̀nà yín kò ní yẹ fún ikú òjijì. Lórúkọ Jésù ayé yóò dì wá mú. Ẹ jẹ́ ká gbé omi wa. Ṣé a ti gbé omi wa? Yá lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú omi mi rèé. Ètò òtítí ọjọ́ mẹ́jọ náà ni ní orúkọ Jésù Olúwa kó wọ inú omi náà. Bàbá kó sọ mi di agbára, ọmọ kó sọ mi di agbára. Tí wọ́n bá ti mú omi yìí, gbogbo ogun àìsàn nínú àgọ́ ara wọn ó yá di ìfìbò. Gbogbo ogun àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa mo rán sínú omi, mo sọ mi di omi agbára, mo sọ mi ṣẹ́gun ńlá ní orúkọ Jésù. Ó yá kó máa ṣẹ́gun fún wọn nínú àìsàn tó ṣe wọ́n yẹn, nínú àti ọmọ bẹ nínú àgọ́ ara wọn yẹn. Ó yá kó mú kúrò, bàbá mú kúrò, ọmọ mú kúrò, ẹ̀mọ́ mú kúrò. Ọlọ́run má jẹ̀mú ó yá kó wù sàn kẹ́ ẹ pé lágọ̀ọ́ ara. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Lórí iléeṣẹ́ yín ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ẹsẹ̀ iléeṣẹ́ yín ò gbọdọ̀ dà. Ẹsẹ̀ iléeṣẹ́ yín ò gbọdọ̀ dà fún rere ni. Ẹsẹ̀ iléeṣẹ́ yín ò gbọdọ̀ dà fún ògo ńlá ni. Lórúkọ Jésù iléeṣẹ́ mi ògo ńlá mo fẹ́ kó tàn. Iléeṣẹ́ mi ò gbọdọ̀ di títì pa. Ọlọ́run má jẹ̀mú ilé ṣọ́ọ̀bù mi ò gbọdọ̀ di títì pa. Ó lè arọ ilẹ̀ mi ò sì gbọdọ̀ jẹ́ iná ò gbọdọ̀ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù lórí omi ni mo sọ pa rẹ̀. Ọlọ́run má jẹ̀mú tó má ti fi wọ́n ṣọ́ọ̀bù wọn kò ní di títì pa. Ó lè arọ ilẹ̀ mi ò jà wọ́n, iná ẹ̀mí ò ní jó wọn, wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ lórí iléeṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù. Lórí ọmọ ni a máa gbàdúrà kẹta sí. Lórí ọmọ ẹja sọ fọ́run a ó fomi yìí tá a bá tí ọmọ yìí ò bá sí tòsí wa ẹjẹ wẹ̀ lórúkọ yìí ẹjẹ wẹ̀wẹ̀ yẹn. Ọlọ́run gbúrò ọmọ yìí mo ṣe ń gbúrò rẹ̀ kò dán nínú. Ọlọ́run tó ní ọkọ tó ti jòyè lórí mi yìí gbogbo ẹ̀mí àìsàn gbogbo ẹ̀mí wàhálà ètí èṣù gbélé lọ́wọ́ torí èṣù ló máa ń gbé wàhálà lé ọmọ lọ́wọ́ ní orúkọ Jésù lórí mi yìí ẹ ti fún orúkọ ọmọ náà ní orúkọ Jésù gbogbo wọn fà ètò èṣù gbàgbọ́n tó wà ní kó yọ kó omi rẹ̀ ìyá dára kó bọ̀rọ̀ Olúwa kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ rere ni kó mọ̀ rere ni kó mọ̀ yà wàhálà kó mọ̀ yà mú fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú orí omi náà bàbá wọnú omi yẹn lọ ọmọ wọnú ẹ̀ lọ iṣẹ́ ta lọ́kàn ló ṣe ní tòótọ́ ní orúkọ Jésù Olúwa gbàkóso bàbá gbàkóso tó bá tún lo omi fún iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ní orúkọ Jésù Olúwa jẹ́ orúkọ rẹ bàbá jẹ́ agbára rẹ lórí wọn lórí ọmọ wọn lórí ọkọ wọn ní orúkọ Jésù. Ọkọ yín ní ògbọ́n ni ẹ máa bù sínú omi fún gbogbo ní ìgbéta tí bá ń bẹ nínú ọkàn rẹ̀ yóò lé bẹ́ẹ̀ ni yóò padà lé àwọn Yorùbá wọn ní ilé ìbọ̀yé yóò padà wá sílé ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó gbé ọkàn rẹ̀ lọ sí ìta yẹn yóò gbé ọkàn rẹ̀ padà wá sílé fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Lórí iṣẹ́ yín ẹ fi wọ́n ṣọ́ọ̀bù yẹn ẹ máa sọ ẹ wá pẹ̀fún díẹ̀ fi sínú
ẹ̀ ó ṣe Holy Michael ẹ fi sínú rẹ̀ ẹ fi wọ́n ṣọ́ọ̀bù yín ẹsẹ̀ ibi kò gbọ́dọ̀ wọ bí iṣẹ́ mi kò gbọ́dọ̀ wọ ṣọ́ọ̀bù mi ọjà mi ò gbọ́dọ̀ kùtà ọjà mi ò gbọ́dọ̀ kùtà láti bí kíbi kan àbúrò mi sí rere ẹ fi wọ́n ṣọ́ọ̀bù yẹn ẹ fi wọ́n ilé iṣẹ́ yẹn lórúkọ Jésù owó ilé iṣẹ́ yìí yóò tàn ẹnikẹ́ni ò ní lè lágbára lé lórí gbogbo ẹ̀mí kẹ́mí tó lè máa ròyìn ilé iṣẹ́ yẹn sí ibi wọ́n fọwọ́ ara wọn ṣera wọn ní torí àṣírí wọn ó tún wọ́n kọjú àwọn ara wọn jà bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 Jésù tá a fẹ́ fi wẹ̀ nípa ọmọ yẹn ẹ fi pẹ̀fún náà sí bákan náà ẹ̀yin o ẹ fi wẹ̀ lórúkọ ọmọ yẹn púpọ̀ ọ̀rọ̀ mọ́ yín tẹ́ ẹ̀ ń gbọ́ tínú yóò dùn Ọlọ́run kó dùn nínú Ọlọ́run kó yẹn lẹ́nu ó yá kó jọ yín lójú gbogbo wàhálà tí ń bẹ nínú ayé rẹ̀ èyí tí èṣù gbélé lọ́wọ́ yẹn ní orúkọ Jésù kó wọ́n wá sẹ́kù nínú ayé rẹ̀ ọkàn yín lè balẹ̀ lórí ọmọ náà mọ́mì dáàdì ọmọ náà yóò yáre dáàdì mi mọ́lọ́mọ náà yóò yáre lórúkọ Jésù ọmọ náà yóò yáre lójú ẹ̀mí yín ní orúkọ Jésù Olúwa ni yóò jẹ́ gbogbo ọmọ káàtì ní ògo ó ṣe máa fi dààmú òbí yẹn ní orúkọ Jésù ọmọ náà yóò yáre lójú ẹ̀mí yín yóò sì sọnù fún yín yóò sì yáre ẹ̀mí rẹ̀ yóò sì gùn gbogbo ẹ̀mí ẹsẹ̀ lórí pamọ́ dànù lórúkọ Jésù òní pamọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí ọkọ yẹn Ọlọ́run á gbàkóso náà lórí ọkọ yẹn Ọlọ́run á gbàkóso lórí ọkọ yín yẹn tẹ́tí fún mi ìwẹ̀ ẹ ìwẹ̀ orúkọ rẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀mí tó gbé ọkọ mi tí ọkọ mi ò sí nínú ilé pẹ̀lú mi mọ́ ní orúkọ Jésù Ọlọ́run kó dá ọkàn rẹ̀ padà ní orúkọ Jésù mo pa láṣẹ ọkọ yẹn Ọlọ́run á dá ọkàn rẹ̀ padà ní orúkọ Jésù Olúwa yóò dá ọkàn rẹ̀ padà ṣé bọ́ọ̀ lọ́lọ́kan ọba olórin ti jòyè gbogbo ẹ̀mí rà àti wàhálà àti èdè ọlọ́kàn rẹ̀ tó fi ń hùwà sí orúkọ Jésù tó fi sá obìnrin mi lọ ní orúkọ Jésù Olúwa yóò dá padà fún yín Olúwa dá padà fún yín Ọlọ́run dá padà fún wọn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ Jésù wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fi àṣẹ bẹ́ẹ̀ lò lórí ìbẹ̀rẹ̀ mẹ́tẹ́ẹ̀ta gbàdúrà sí yẹn ní orúkọ Jésù kẹrí ọwọ́ Ọlọ́run níbẹ̀ mọ́mí dáàdì ẹ̀ rí ọwọ́ Ọlọ́run àǹtí mi rí ọwọ́ Ọlọ́run níbẹ̀ ẹ̀ rí ojú Ọlọ́run yóò tún àgbẹ̀ náà ṣe yóò tún ayé náà ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa lo ìwé Àìsáyà 8:9 ìwé Àìsáyà 8:9 ẹ ká máa lò ó dáa láti máa lò lórúkọ Jésù àwọn onígbèrè tìjú Ọlọ́run má jẹun yóò dì wá mú yóò bá délé o ní ìlú àtòrílẹ̀-èdè tẹ tí ń wò mí yẹn lórúkọ Jésù wò ní fi ń tẹ́lẹ̀ pléènì wálé ní ìlú tẹ wà ní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wálé ó rí tábí àmọ́ ètú o ní òpin ọdún yẹn ayé ò ní gbé káyé mọ́lé ọ̀tọ̀ ò ní gbé káyé mọ́lé gbogbo tábí àmọ́ ètú wò tó máa sọ pé amóhùnlẹ̀ fi hàn yàrá sájà lọ́wọ́ àbìkan ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́mí dáàdì kò ní jẹ́ ìpín yín lórúkọ Jésù ayé ò ní gbé káyé mọ́lé mọ̀mọ́ àwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yẹn mo gbogbo ẹrù abẹ́mọ́ tábí àmọ́ ètú ilé tú wò ṣe àgbẹ̀ abẹ́ bá di ẹrù àbí ọmọ bá di ẹrù sí yẹ tó di gbogbo ìyá ọmọ rẹ ni yóò tú gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹrù tí wọ́n ètú wò tí wọ́n máa fi rántí ẹ mọ́ lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin ọ̀tá àti èèyàn ò ní fi ránṣẹ́ sí wa tọ́dún yóò fi parí lórúkọ Jésù ò ní fi ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ohun Olúwa náà rèé èyí tó wá lẹ́nu ẹ̀ yá àdúrà ẹ̀rí abániṣe JP tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ìlànà lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ ayé wa wò Olúwa yóò fàánú gbà wá yóò fàánú fà wá lọ́wọ́ sókè a ó rí ojú rere Ọlọ́run a ó rí ọwọ́ Ọlọ́run kọ́ni tó parí ògo wa òṣèré wa tó ń bẹ nínú rẹ̀ kò ní gbé o Ọlọ́run yóò gbà lẹ́nu ẹ̀ yóò gbélé wa lọ́wọ́ ọkàn wa yóò sì balẹ̀ a ó yin Ọlọ́run títí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọmọlọ́lá gbogbo ojú àtọ̀ tó ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àjọ bẹ̀rẹ̀ náà ni ẹ̀rí lórúkọ Jésù àti àjọ ọkùnrin rẹ̀ náà ni títí tó kọrin máa fi dé ikú kan kò jẹ́ àti gbà ikú kíkú àìsíkà tó kò ní ya ilé wa lórúkọ Jésù àwọn onídẹ̀ẹ́ náà kọlẹ̀ bò tọ́dún yìí parí àwọn onídẹ̀ẹ́ náà kọlẹ̀ bò á lọ ayé títí gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí lọ́wọ́ yín bàbá màmá mi ní orúkọ Jésù ọ̀tún yìí náà láti ti bẹ̀rẹ̀ òní ní ọjọ́ kẹ́ni oṣù yẹn méjì ní orúkọ Jésù méjèèjì tó sì kù yẹn lórúkọ Jésù tó yẹ ayé wa Ọlọ́run á ṣe fún wa Ọlọ́run ó ṣe fún wa a ò ní gbàgbànú àdúrà èmi àti yín a gbọ́dọ̀ kó àjọ àdúrà èyí tá a ti bọ̀ láti January a kó àjọ àdúrà gbogbo èèyàn yóò sì rí i pé àrùn Jésù àwọn ará bí tòótọ́ wọ́n kó àjọ àdúrà
àti dá January á kó àjọ àdúrà ní òpin ọdún bẹ́ẹ̀ lórí lórí ọmọ wa kájọ àdúrà lórí ọkọ wa kó àjọ àdúrà lórí ọmọ wa kájọ àdúrà lórí ọkọ yá kájọ àdúrà lórí ọkọ àti ìyàwó wa kájọ àdúrà ọkọ wa yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ wa àmín 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 lórúkọ Jésù. Mo fẹ́ bá ìyá àdúrà ìyá JP bàbá fẹ́ bá wọn sọ̀rọ̀ fún nǹkan tàbí ìkejì mo fẹ́ tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11 lórúkọ Jésù àtèmi àti àwọn onígbèrè ìjọ mẹ́jọ èmi àti àtúnṣe aláyọ̀ àti àlàáfíà ìjọba ọlọ́mọ àjẹmọ́ pé ayọ̀ fún ìsìn tèní adúpẹ́ fún àdúrà tèní àwọn pé ìpéjọpọ̀ wa lónìí ọba tí ò já sọkún ọba tí ò já dọ̀fọ̀ ọba tí ò wà láìdààmú kó ṣẹlẹ̀ sí wa ọba tí ò jẹ́ kó rí fún wa bí èṣù àti ìka ti fẹ́ ọlọ́run májẹ̀mú gbọ́ ọpẹ́ wa bàbá gba yín wa a tún lọ sílé wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù olùwàmọ́dójú àdúrà tiwa bàbá mọ́jọ àdúrà ọlọ́run májẹ̀mú mọ́jẹ̀ kádùrà kó ṣe tiwa tì ọlọ́run àwọn ọlọ́run ó yá mẹ́sì wa òye ìjọ mẹ́jọ àti èmi àti àwọn ènìyàn yìí ní orúkọ Jésù àwọn ìdẹni ìtànù a ò ní dòkú wàhálà ìdààmú kò ní wọlé tọ̀ wá ogun ẹgbẹ́ ó dọ̀ sípítù ogun wàhálà ìdààmú ó di gìrìgìrì ní ilé ìwòsàn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín wa ọlọ́run máa ń bọ́ sàmèsì wọlá ikú yóò rí wa yóò sà àti yóò wá yóò fò lọ ọlọ́run májẹ̀mú yóò tún orí wa ṣe yóò tún ayé wa ṣe yóò tún ṣẹ̀dá wa ṣe kó tún iṣẹ́ yín ṣe ọkàn yín kó balẹ̀ ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin àwọn olókùn àwọn ọlọ́run Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ láì gbogbo ẹ̀yin tẹ́ ń wò ó gbogbo ẹ̀yin tẹ́ ṣíà rẹ̀ lórúkọ Jésù bí ẹ̀ lọ pé ògo yín ó tàn dé wọ́n ṣíà ògo yín wọ́n ṣíà gbogbo ohun tó yẹ ògo yín láti fi lé yín lọ́wọ́ wọ́n ṣíà rẹ̀ wọ́n sì kàn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí ẹ bá máa ṣíà rẹ̀ fún ojúlùmọ̀ àti gbogbo ènìyàn lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ń tàn káàkiri yẹn gbogbo ìṣe máa tàn nìyẹn yóò tàn débi pé ẹnikẹ́ni kò lè dọ́bùgó náà ẹ rí bí òun ṣe mú lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti lọ́wọ́ dáwọ́ bò tàbí daṣọ bò bẹ́ẹ̀ ni ó ṣe rí bí ògo yín ṣe tàn káàkiri nìyẹn tí ojú ó máa rí tí etí ó sì máa gbọ́ wíwò òun mú bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ògo yín náà yóò tàn títí dòpin ayé yín ni ní ìjọ mẹ́jọ àti ẹ̀yin ká tún pàdé ayọ̀ ó dàbọ̀.